ó lágbára o. Ẹ tún wá gbọ́ ìmọ̀ràn pàtàkì, ìmọ̀ràn tí Alhaji Taye Olose tó jẹ́ vice chairman ẹgbẹ́ Nurtw ní ìpínlẹ̀ Kwara tó tún gba Alhaji Musiliu Ayinde ọmọ Akínsànyà OMC Oluomo gẹ́gẹ́ bó ṣe ti di national president ẹgbẹ́ Nurtw báyìí. Kí ni àwọn ìmọ̀ràn tó gba MC Oluomo? Àwọn ìmọ̀ràn òun ló dá lórí fáńfà tó ti wáyé sẹ́yìn láàrin àwọn ọmọ ẹgbẹ́ National Union, pàápàá láàrin àwọn ọmọ ẹgbẹ́ National Union ní ìpínlẹ̀ Èkó, lélẹ̀ tó mú kí wọ́n pín ẹgbẹ́ náà sí ọ̀nà méjì tó ti ní Oluomo nation tó dẹ̀ ní Tafasego nation. Nínú fọ́nrán yìí Alhaji Taye Olose ní pẹ̀lú bọ́lọ̀ ṣe ti gbàdúrà MC Oluomo lẹ́ni tọ́lọ̀ ti ní kọ́wọ́ wọn tèkó dà kí wọ́n di new national president ẹgbẹ́ náà, pé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ ohun àtijọ́ kan jẹ́ kí ohun àtijọ́ kó máa ré kọjá lọ. Kán máa wò pé torí pé lágbájá ṣẹ̀mí tàmọ̀dó ṣẹ̀mí, lágbájá bómi tàmọ̀dó bómi lásìkò fáwọn fà tí wọ́n jọ ń fà mọ́ra wọn lọ́wọ́ nígbà náà, pé kán má torí ẹ̀ kán má yòróró ẹ̀ lára anybody nísìnyí kán jẹ́ kó ohun àtijọ́ kó ré kọjá. Ó lágbára. Bẹ́ẹ̀ bá kú gbàgbé pé Oluomo gan fúnra ẹ̀ kán má ti fún nímọ̀ràn, òun fúnra ẹ̀ ti fẹnu ara ẹ̀ gan sọ nígbà tó give speech lásìkò tó ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn pé wọ́n ṣe ohun tán tún yàn òun gẹ́gẹ́ bí national president. Òun fúnra ẹ̀ ti fẹnu ara ẹ̀ sọ gan wípé gbogbo àwọn tóun ti ṣẹ̀ sẹ́yìn kan máa bínú, àwọn tóun tó sì ti ṣẹ̀ òun náà òun ti foríjì wọ́n. bẹ́ẹ̀ yìí ò bá gbàgbé fáfáni àwọn tó bá ti rí fọ́nrán òun tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ àjèjọ wò ó. Kò sí ẹni tó máa rìn torí ẹ̀rù yìí. Gbogbo ara máa ṣe ra wa wọ́n ọjà ọjà. Gbogbo ẹni tó ní president national union bá ṣe lọ́jọ́ ìlú ẹ̀mọ́dúnrún. Gbogbo ẹni bá ṣe ìlú ìgbà ń jìnnì. Ẹni bá ṣe ra wa pọ̀. Lọ́wọ́ ẹ̀kọ́ máa rìn tó bá wà tó sẹ́yìn tó náà tọ̀rọ̀. Alhaji Taye Olose wọ́n mú àwọn ìmọ̀ràn wá lóríṣiríṣi fún MC Oluomo pẹ̀lú bó ṣe ti di national president ẹgbẹ́ wọn báyìí. Wọ́n tún wá gba MC Oluomo nímọ̀ràn kan wípé kó dákun kó dábọ̀ gbogbo bí àwọn ọmọ ẹgbẹ́ national union tó ṣe pé tíjà kékeré bá ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ náà, wọ́n á bọ́ sórí ayélujára, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa búra wọn, wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa tàbùkù síra wọn pé Oluomo dákun kó bá wọn sọ di òfin wípé ọmọ ẹgbẹ́ kẹgbẹ́ tó bá tún ti ṣerú nǹkan bẹ́ẹ̀ ìjìyà ẹ̀ṣẹ̀ tí ó mọ̀ wà fún, so that yóò lè mọ kọ́ọ̀bù gbogbo irú àwọn ìwà ìbàjẹ́ yìí nínú ẹgbẹ́ national union. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn. Tẹ́yìn bá wọ́n ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì DIGINAIJA television, mo kí yín ẹ káàbọ̀. Ẹ má gbàgbé láti máa bá mi subscribe, ẹ máa bá mi follow DIGINAIJA online lórí Facebook, ẹ máa bá mi fún fọ́nrán yìí ní ìka ọwọ́ in terms of like, ẹ máa bá mi share, ẹ máa bá mi pín kó máa lọ káàkiri. Láì nígbà wá lákòókò ẹ jẹ́ n gbé fọ́nrán ọ̀hún wọlé ká tún gbọ́ gbogbo ìmọ̀ràn tí Alhaji Taye Olose tí wọ́n ní fún Oluomo lásìkò yìí. Kẹ̀sì máa bá mi fèrò ti yín nípa ìsí kọ́mẹ̀ntì fọ́nrán ọ̀hún rèé ẹ jẹ́ àjíjọ wò. Ọba tó láyé tó lọ́run, òun náà ló yẹ ká dúpẹ́ fún. Ọba tó pẹ́ tọ́ sí, òun ló yẹ ká dúpẹ́ fún. Tó sọ wá láti àná dé ni, Ọlọ́run ọba á dúpẹ́ fún. Ọ̀pọ̀ èèyàn ló sùn tí ò jí mọ́, àfi wọn àfi dúpẹ́ fọ́lọ́run. Kò sí ṣe bá dájú ló jẹ́ kó dá wa sí dọjọ́ yìí. Ọlọ́run bá dákun má wà pa wá ní kékeré, Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. La hawla wala quwwata illa billahi al-azim. Kọ́rọ̀ mi má pọ̀ jù. Mo bá Alhaji Musiliu Ayinde Akínsànyà Ayédáadé, mo bá yín dúpẹ́ fọ́lọ́run. Ọ̀pọ̀ èèyàn ló mọ wọn nǹkan tí kì í rí. A dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ní ẹwà, Ọlọ́run ní kẹrẹ. Ẹ wá jọ nítorí Ọlọ́run, ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ fún yín. Mo mọ̀ pé lè ti gbáròyé ní new year new system tẹ boss tẹ ti di president ń sìn. Ó bú mi rí, ó ṣe gbárí, ó ṣe kìíní kan, ẹ dákun ẹ jọ nítorí Ọlọ́run, ẹ cancel gbogbo ẹ. Ẹ bá wa sọ ní social media fúnra ara yín, ibi tẹ bá ti gbọ́ èébú lẹ́nu national union kan sí national union, kó má jẹ́ Lagos state nìkan. Lásìkò yín a fẹ́ gbọ́ mọ́, a fẹ́ gbọ́ ká máa búra wa, ká máa sọ̀rọ̀ tí ò dá lórí social media, a fẹ́ mọ́, because ìjà tí ò tó jà a wà máa pariwo sí afẹ́ràn ẹnìkan, afẹ́ràn Ọlọ́run nìkan ló mẹ́ni tó fẹ́yàn. Ẹlòmíì bẹ́ẹ̀ tó máa bá yàn jà tó dẹ̀ bẹ́tà àwọn tó ń tẹ̀lé yàn lẹ́yìn. Ní Yorùbá fi ní ọ̀tá tó fojú hàn
ó ṣàǹfààní jọ rẹ tó jọta lọ. Ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa sọ àwọn bloggers náà dẹ̀ ní ẹ bá wa sọ fáwọn náà ọ̀rọ̀ union wa kan fi wálẹ̀ kan má dà sí wa mọ́. Àwọn ló ń dá kan tó pọ̀ lẹ́bi wọn náà tó ń ṣẹlẹ̀ àwọn ló ń dá àti ìrẹ́lẹ̀ tí máa ń jà náà. Tí o bá sí yẹn bẹ́ẹ̀ tí o bá sí irú wọn bẹ́ẹ̀ kò sí ẹni tó máa sọ pé ẹni dá ẹni ta ló dá àfọlọ́ nìkan. Ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa sọ́nsìn àṣẹ ti dọ́wọ́ yín báyìí pé wo union tó bá lọ sọ̀rọ̀ kan ní social media tó bú union kan wàhálà ní fún ẹ nípa yín ká gbọ́ wa náà ọ̀rọ̀ yín tọ́pẹ́ fọ́lọ́run àti Ṣẹ́gun nation àti MC nation àti Kwara nation gbogbo àti tọmọ yín sìn ọpẹ́ ní kẹ́ máa dùn. Ẹ wá jọ nítorí Ọlọ́run ẹ bá wa sọ fẹ́ni kankan kò sí winner kò sí loser àwa tá a ṣe MC nation tá a ṣe Ṣẹ́gun nation tá a ṣe Kwara nation tá a ṣe 36 nation àwa ni winner. Àwọn kan bẹ tá a jọ ń bàjà táwọn win pẹ̀lú gọlọ́hún ṣe ní win ni wọn. Àwa tá a ti win yìí àwa la máa win for life pẹ̀lú ògùn Ọlọ́run àwọn máa ṣèjọba àwọn máa ṣẹjọ́ nìkan kan ló máa pẹjọ́ tí wọn kan máa ṣẹjọ́ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwa tájọ wa nílé kan náà ẹ jẹ́ ká dira wa mú dáadáa ẹjọ́ nítorí Ọlọ́run ọba ẹjọ́ nǹkan tí mo fẹ́ nìyẹn ẹ social media pé kẹ́nìbọ̀dì máa jà kankan mọ́ kò síjà mọ́ wà ń lọ fẹ́ ká máa lò bẹ́ẹ̀ tíjà bá dé a máa ń jà. Ó lágbára ó lè kókó gbẹ̀nà tán ọ̀rọ̀ lẹ́gbọ́ lẹ́nu Alhaji Taye Ọlọ́ṣẹ́ ìmọ̀ràn lẹ́gbọ́ tí wọ́n mú wá lọ́lọ́kan ọ̀jọ̀kan yìí ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sẹ́yìn ṣé wọ́n wíire àbí báwo ṣẹ́yìn náà lérò pé ó yẹ kó Oluomo gbà àwọn ọmọràn wọlé àbí ojú wo lẹ́yìn fi wò ẹ máa sọ èrò títí yín sí kọ́mẹ̀ǹtì ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí ẹ máa bá mi like ẹ máa bá mi share ẹ máa bá mi pín kó máa lọ káàkiri ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà ká tó pàdé láyọ̀ àti àlàáfíà.